ìjà àti ẹ̀rí ìlú kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹ̀yà kan náà ni wọ́n, èdè kan náà ni wọ́n jọ ń sọ, ṣùgbọ́n tí wọ́n ṣe ẹ̀sìn kan náà tí wọ́n ń practice ṣẹ̀ríà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé pátápátá. Mo lè sọ fún yín pé kò sí ìlú kankan tí wọ́n ti ń ṣerú ẹ̀. Mi ò fẹ́ sọ̀rọ̀ nípa tọ́pìkì mọ́, ṣùgbọ́n mo á rí kọ́mẹ̀ntì yìí, mo sì fẹ́ kí ẹni tó kọ kọ́mẹ̀ntì kó mọ̀ pé kò sí ibì kankan ní gbogbo àgbáńlá ayé pátápátá tá a ti rí àwọn tó jẹ́ èèyàn kan náà tí wọ́n ń sọ èdè kan náà tí wọ́n wá ní ẹ̀sìn tó yàtọ̀ tí wọ́n wá ń practice sharia ní gbogbo àgbáńlá ayé. Kò sí ibì kankan tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. Ìdí nìyí tí mo fi ṣe last video mi tí mo fi sọ pé àwọn ọmọ àlè Yorùbá ti ń dàgbà. Nǹkan tá a sì máa sọ nínú fídíò yìí òun náà ní eléyìí. Ẹ káàbọ̀ padà, orúkọ tèmi ni Jọ̀ọ́ Adétọ̀nà. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ lórí ìkànnì Yorùbá Pọ́nbélé ni wá, a máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá, kí ìtàn, àṣà àti ìṣe Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀, a sì pè ní Àbínibí. Lónìí fídíò yìí ò sí fún ẹ̀sìn kankan rárá. Mo kàn fẹ́ kájọ fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣàríà tó ń jà ràìnràìn ní orílẹ̀-èdè Yorùbá wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fẹ́ kẹ́ mọ̀ pé ìgbà tí ẹ̀sìn kìíní bọ̀ ní ilé tá mọ̀ sí Islam, òwò ẹrú ló mú wá. Ìgbà tí ẹ̀sìn kejì ń bọ̀ tá mọ̀ sí Christianity, òwò ẹrú ló mú wá. Ìlànà táwọn méjèèjì kọ̀ gbà wá ló yàtọ̀. Islam ràkúnmí ló fi ń kó ẹrú lọ ní ìgbà náà. Mo sì lè sọ fún yín pé Christianity ọkọ̀ ojú omi lòun fi ń kó ẹrú lọ. Ìyàtọ̀ àwọn méjèèjì nìyẹn, ṣùgbọ́n ìlànà kan náà làwọn méjèèjì bá dé ọ̀dọ̀ wa ní Ọ̀yọ́lé ní nǹkan bíi less than 200 years ago. Ṣùgbọ́n nínú fídíò yìí mo fẹ́ kí àti oníṣẹ̀ṣe àti Kristẹni àti Mùsùlùmí tó jẹ́ Yorùbá, ẹ jẹ́ ká kọ́kọ́ gbé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ká kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan náà nínú fídíò yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan torí mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn rárá nínú fídíò yìí. Mi ò fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn rárá. Ẹ jẹ́ ká kọ́kọ́ ríra wa bí èèyàn kan, which is Yorùbá. Ẹ jẹ́ ká wá bára wa sọ̀rọ̀ bí Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ni mo ní ká ṣe? Ẹ jẹ́ ká gbé ẹ̀sìn Christian ẹ gbé báyìí, Muslim ẹ gbé báyìí, ìṣẹ̀ṣe ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kan náà, káwọn mẹ́ẹ̀ta wà lẹ́gbẹ̀ẹ́ kan. Ká wá bára wa sọ eléyìí tó tiẹ̀ ń ṣe òkodoro ọ̀rọ̀. Bó tiẹ̀ ṣe pé lóòótọ́ a mọ̀ pé àwọn kan ló wà ní ìdí àgbéṣẹ̀ríà wá àgbéṣẹ̀ríà wá láti fi dá omi àlàáfíà orílẹ̀-èdè Yorùbá tiwa rú. Ṣùgbọ́n àwa náà ẹ má yẹ ká ti sentiment bọ́ kínní. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò pé kí ni advantage ṣẹ̀ríà sí ìran Yorùbá, kí ni disadvantage ṣẹ̀ríà sí ìran Yorùbá. And mo dẹ̀ ti ṣe ìwádìí mi, ó kún, ṣùgbọ́n èrò tèmi ni mo fi ṣe ìwádìí náà ní eléyìí tí màá máa sọ. Kó wá tó di pé a bẹ̀rẹ̀ sí ní sọ advantage àti disadvantage ṣẹ̀ríà sí ìran Yorùbá, mo fẹ́ ká mọ̀ pé ìgbà àkọ́kọ́ tí a máa kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí a mọ̀ sí ṣàríà ní orílẹ̀-èdè Yorùbá tiwa, nínú Quran láti rí ọ̀rọ̀ yìí. Mo sì lè sọ fún yín pé orílẹ̀-èdè bíi 5 kan wà tí wọ́n ń practice ṣàríà yìí bá ti ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo ìlànà tí àwọn orílẹ̀-èdè fi ń ṣe ṣàríà ní orílẹ̀-èdè wọn. Orílẹ̀-èdè àkọ́kọ́ tí mo máa sọ òun ni Saudi Arabia. Ní orílẹ̀-èdè Saudi Arabia, wọn ò ní ìlànà òfin méjì, ẹyọ kan péré náà ní. Mo sì fẹ́ kẹ́ mọ̀ pé ìlànà yìí òun náà lò fún criminal justice. Béèyàn bá ṣẹ̀, ìlànà ṣàríà ni wọ́n ò fi bá wí. Bí ọkọ àti ìyàwó bá jà, ìlànà ṣàríà yìí náà ni wọ́n fi bá wọn parí ìjà náà. Nǹkan tí mo ń sọ nìyẹn. Ẹ jẹ́ ká wá kúrò lórílẹ̀-èdè Saudi Arabia torí ó dà pé àwọn gangan náà ní ìlànà òfin yìí. Orílẹ̀-èdè kejì tí mo fẹ́ ká gbé yẹ̀wò ní orílẹ̀-èdè Iran. Bí Saudi ti ṣe ń lò gẹ́lẹ́ làwọn náà ṣe ń lò. Ó ní pé wọn ò ní òfin mìíràn tí wọ́n ń lò. Òfin ṣẹ̀ríà gangan nìkan ni wọ́n ń lò ní orílẹ̀-èdè náà. Òun sì ni wọ́n ń lò fún criminal justice. Òun náà fi ń ṣe gbogbo ìdájọ́ tó tọ́ àti tó yẹ fún gbogbo èyí tó bá yẹ kí wọ́n dájọ́ fún. Ìyẹn jẹ́ orílẹ̀-èdè kejì. Orílẹ̀-èdè kẹta tí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ òun là ń pè ní Afghanistan. Àwọn Taliban tó gba ìjọba ní kòpẹ́kòpẹ́, àwọn náà force ẹ̀ lé àwọn èèyàn lórí. Wọ́n ní regular law tí wọ́n ń lò tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti yí law yìí padà ń sìn, wọ́n ti ń lo sharia law ní orílẹ̀-èdè Afghanistan. Mo sì lè sọ fún yín pé lórílẹ̀-èdè Afghanistan
wọ́n fókọ̀sì ṣẹ̀ríà law wọn púpọ̀ jùlọ sí orí ìwà obìnrin ni wọ́n fókọ̀sì ẹ̀ lélẹ̀ tó pọ̀ jù náà fókọ̀sì ẹ̀ sí. Orílẹ̀-èdè kẹrin náà ni ìlú tí a mọ̀ sí Nàìjíríà, níbi tí a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun ni orílẹ̀-èdè kẹrin. Mo sì lè sọ fún yín pé ní northern part of Nigeria, àwọn ibì kan wà tí wọ́n ti ń lo ṣẹ̀ríà fún àwọn mùsùlùmí ní apá northern part of Nigeria lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ má gbàgbé pé a ní Yorùbá, a ní Haúsá, a sì ní Igbo. So àwọn Haúsá ni wọ́n lo ṣẹ̀ríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ sì ni orílẹ̀-èdè Nàìjíríà ní òfin titi ẹ̀ gangan tí wọ́n ń lò. So ṣẹ̀ríà wà fáwọn Muslim ní apá north orílẹ̀-èdè Nàìjíríà. Ìlú tí màá dárúkọ last ní ilé tó jẹ́ ìlú karùn-ún tó ń lo ṣàríà, òun ni Indonesia. Báwo làwọn ṣe ń lò? Àwọn náà ní ìlànà òfin tiwọn tó jẹ́ irú tiwa tá ń lò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní ilé tí àwọn náà wọ́n ní ìlànà tiwọn, wọ́n ní national laws ní orílẹ̀-èdè Indonesia. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún ní ṣàríà law. But ní ọ̀dọ̀ wọn, ṣàríà law wọn ó sì ń ṣiṣẹ́ fún criminal justice náà. Bí kò ṣe pé ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣàríà law tiwa kò ṣiṣẹ́ fún criminal justice. Ṣé ìlànà tí mo yẹn ránṣọ́ yẹn yé wa? Kí ni nǹkan tí mo wá ń gbìyànjú àti sọ ni pé tẹ́ bá wo àwọn ìlú márààrún yìí, ẹ máa rí pé ìlànà bí wọ́n ti ṣe ń lo ṣàríà ọ̀tọ̀ọ̀tọ̀ ní gédégbé. Níbẹ̀ ni mo ti wá tẹ̀síwájú nínú ìwádìí mi pé ǹjẹ́ a ti rí ìlú kan tó jẹ́ pé ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe ní ìlú náà tí wọ́n sì ń lo ṣàríà. Bẹ́ẹ̀ ni mo rí ìlú ẹyọ kan. Ìlú tí mo sì rí náà ni Malaysia. Ní orílẹ̀-èdè Malaysia, wọ́n ní ẹ̀sìn Hindu, wọ́n ní ẹ̀sìn Buddhist, wọ́n sì ní ẹ̀sìn Christianity pẹ̀lú ẹ̀sìn Muslim. Ṣé wá rí, wọ́n ní population Hindu. Àwọn Hindu yìí jẹ́ àwọn Indian tó wá láti India, ṣùgbọ́n ọmọ Malaysia ni wọ́n. Wọ́n máa ń pè wọ́n ní Indian Malay. Ọmọ Malaysia ni wọ́n ti migrate ti pẹ́, ṣùgbọ́n ọmọ Malaysia ni wọ́n. Bẹ́ẹ̀ náà la ní Chinese tó jẹ́ pé ọmọ Malaysia ni wọ́n. Buddhist làwọn yẹn, bí Chinese gangan náà ṣe rí, ṣùgbọ́n ọmọ Malaysia ni wọ́n pè àwọn yẹn ní Chinese Malay. A wá ní àwọn Malay gangan àti Indonesia gangan lè ran bàbá wọn ti ṣẹ̀ wá síbẹ̀, ṣùgbọ́n Muslim ni wọ́n. A tún wá ní àwọn kan náà níbẹ̀ yẹn náà, Malay ni wọ́n, ṣùgbọ́n Christian làwọn yẹn. Àwọn yẹn ń gbé ní apá ibi tó ń pè ní Sarawak. Kí lorúkọ ìlú kejì yẹn? Ẹ ṣáà jẹ́ n sọ Sarawak. Wọ́n gbé ní south Malaysia. Wọ́n súnmọ́ apá Philippines ni wọ́n súnmọ́ ní àwọn tí mò ń sọ fún yín yìí. Ṣé wá rí ní orílẹ̀-èdè Malaysia tí wọ́n ti ń lo ṣẹ̀ríà? Ṣẹ̀ríà ò ní nǹkan kan ṣe pẹ̀lú Chinese Malay, kò ní nǹkan kan ṣe pẹ̀lú Indian Malay, kò ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn tó jẹ́ Christian yẹn. Ṣùgbọ́n àwọn Malay gangan ni ṣẹ̀ríà ní nǹkan ṣe pẹ̀lú. Mo sì lè sọ fún yín pé nǹkan tí ṣẹ̀ríà sì ní ṣe, gbogbo agbára rẹ̀ ò ju pé kọ́kọ àtìyàwó máa jà kó bá wọn parí ẹ̀. Personal conduct àti family matters nìkan ni ṣẹ̀ríà yìí máa ń yanjú. Kò ní agbára kankan lórí criminal justice. Ṣé nǹkan tí mo ń sọ ti yé yín? Ni wọ́n sì ní national laws wọ́n sì ní òfin tó jẹ́ gbogbogbò tí wọ́n ń lò ní orílẹ̀-èdè Malaysia. Gẹ́gẹ́ mo yẹn sọ lẹ́ẹ̀kan pé báwa ṣe jẹ́ Yorùbá, Haúsá àti Igbo ní orílẹ̀-èdè Nàìjíríà, bẹ́ẹ̀ làwọn jẹ́ Chinese Malay, àwọn jẹ́ Indian Malay, wọ́n dẹ̀ jẹ́ Malay. Bẹ́ẹ̀ làwọn ṣe jẹ́ race làwọn. Mo lè sọ pé ethnic group làwa àbí tribe la sì mọ̀ sí ni òun làwa. Ó ti yín báyìí. Báwọn ṣe rí nìyẹn, race làwọn. So bọ́rọ̀ wọn ṣe wá rí nìyẹn. Eléyìí náà ló tún wá jẹ́ kí n tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí mi pé ìjà àti ẹ̀rí ìlú kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹ̀yà kan náà ni wọ́n, èdè kan náà ni wọ́n jọ ń sọ, ṣùgbọ́n tí wọ́n ṣe ẹ̀sìn kan náà tí wọ́n ń practice ṣẹ̀ríà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé pátápátá. Mo lè sọ fún yín pé kò sí ìlú kankan tí wọ́n ti ń ṣerú ẹ̀. Òun ló wá jẹ́ kí n sọ nínú last video mi pé àwọn ọmọ àlè Yorùbá ti ń dàgbà. Òun ló jẹ́ kó lọ wú nǹkan tí ò ṣẹlẹ̀ rí, ló jẹ́ kó gbé wá síwájú wa. Ṣùgbọ́n ẹ má ti jẹ́ ká judge wọn. Ẹ jẹ́ ká wo kí ni advantage
sẹ̀ríà sí ìran Yorùbá, kí ni disadvantage sẹ̀ríà sí ìran Yorùbá. Kó wá tó di pé mo tẹ̀síwájú, mo fẹ́ fi àkókò sọ fún yín pé ẹ jọ̀ọ́ bá mi like fídíò yìí tẹ́ bá ti gbádùn bó ṣe ọ̀rá ń lọ yẹn ní ìgbà yẹn ọ̀rá ń yànnàná ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀. Ẹ bá mi like, ẹ bá mi share fídíò náà, ẹ send ẹ ṣe comment, ẹ jẹ́ kí n mọ nǹkan tẹ́ ẹ rò nípa fídíò náà. Ẹ já padà sórí nǹkan tá à ń sọ wípé kí ni advantage sẹ̀ríà sí ìran Yorùbá, kí ni disadvantage sẹ̀ríà sí ìran Yorùbá. Mo dẹ̀ lè fi gbogbo ẹnu sọ fún yín pé sẹ̀ríà sí ìran Yorùbá yìí ṣe nǹkan tó jẹ́ tuntun rárá. Láti ìgbà tí Islam ti dé ọ̀dọ̀ wa ní nǹkan bí 100 and something years ago, òun ni sẹ̀ríà ti bá wọn dé. Tẹ́ bá wo structure àwọn ààfin ìṣẹ̀ǹbáyé dáadáa ní ilẹ̀ Yorùbá, bóyá ààfin Aláàfin ni, bóyá ààfin Ọ̀ọ̀ni ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ máa rí pé nínú gbogbo ààfin pátápátá ẹ máa rí pé customary court wà nínú ààfin. Wọ́n ti máa ń dájọ́ ara wọn kó tó di pé colonization dé. Abẹ́ kóòtù yìí ni sẹ̀ríà wá rọra wà kínkínní. Ẹjọ́ tó sì máa ń dá sí ni pé tó bá jẹ́ ẹjọ́ mùsùlùmí tí ó sì kọjá ẹjọ́ ọkọ àti ìyàwó, àwọn ẹjọ́ tí máa ń dá sí nìkan nìyẹn. Tàbí ẹjọ́ mùsùlùmí kan bá mùsùlùmí kejì jà, àwọn nǹkan tí sẹ̀ríà máa ń ṣe láàrin ilẹ̀ Yorùbá rè. Tó bá sì dàbí irọ́, ẹ lè wo àtẹ̀jáde kan tó ń pè ní Interrogating Sharia Practices in Yoruba Land 1820 to 1918 by IOSR. Ẹ lọ ka ìwé náà. Tàbí The Institution of Sharia in Ọ̀yọ́ and Ọ̀ṣun State, Nigeria 1890 to 2005. Tàbí àtẹ̀jáde kan tí wọ́n tẹ̀jáde ní orílẹ̀-èdè Uganda tí wọ́n pè ní Sharia in Nigeria before the colonial period, a study of Yoruba land. Àwọn ìwé yìí ló yànnàná bí sẹ̀ríà ṣe rí tíntín nínú customary court ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ní ìgbà náà, kó tó di pé àwọn òyìnbó amúnisìn wá dé tó wá parẹ́ pátápátá. Kí wá ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìgbà náà tó ń fi pa sẹ̀ríà ìdè? Alákọ̀ọ́kọ́ ó ní pé wàhálà bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ láàrin ìdẹ́jọ́ kan sí kejì, tí elé àtẹlé tó máa lọ sí ìdẹ́jọ́ sẹ̀ríà tó máa ti dẹ́jọ́ yẹn tán, tí ẹjọ́ yẹn ò favour ká sọ pé èmi àtẹ̀yin a jọ kóra wa lọ sẹ̀ríà court nísìn, ẹjọ́ yẹn ò favour tèmi, èmi tún lè gbé ẹjọ́ yẹn kí n gbé lọ customary court. Báyìí wàhálà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ láàrin ìlú. Ó jẹ́ number one disadvantage tó jẹ́ kí wọ́n scrap sẹ̀ríà ní ìgbà náà. Nǹkan ẹlẹ́ẹ̀kejì ni pé sẹ̀ríà ò fàyè gba gender equality. Ẹ sì mọ̀, ìran Yorùbá àwa gbé obìnrin gẹ̀gẹ̀. Kódà nínú àṣà wa, obìnrin máa ń jẹ báwo ni màá ṣe sọ, obìnrin ní oyè, obìnrin máa ń dipò olórí mú ní ilẹ̀ Yorùbá bíi ìyálóde, ìyálọ́jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà obìnrin ti jẹ́ Aláàfin rí, Aláàfin ọ̀rọ̀ pọ̀tọ́ níyùn, Aláàfin Ọ̀yọ́ ni ẹni tí mò ń sọ yìí, obìnrin ti jẹ́ Aláàfin rí. So àwọn kò tí obìnrin máa ń dìmú rè, sẹ̀ríà ò sì fàyè gba gbogbo orú nǹkan báyìí. So ó jẹ́ nǹkan tí ó máa ń fa gbọ́n mi sí omi òtó. Bí wọ́n ṣe máa dájọ́ obìnrin ní under sẹ̀ríà court ó yàtọ̀ sí bọ́n ṣe ń dájọ́ obìnrin ní customary court, ní eléyìí tí ó fa gbọ́n mi sí omi òtó ní ìgbà náà. Nǹkan tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta disadvantage tí wọ́n fi scrap sẹ̀ríà yìí ní ìgbà náà, ó ní wípé sẹ̀ríà yìí wá bẹ̀rẹ̀ sí ní gbè lẹ́yìn ẹni tó bá jẹ́ mùsùlùmí. Bẹ́ẹ̀ ni ó sì ń dájọ́ kògbákùngbé fún ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí. Gẹ́gẹ́ bí mo sọ, gbogbo àwọn nǹkan tí mo sọ fún yín kò ń ṣe orí ni mo ti ń sọ fún yín. Àwọn nǹkan tí mo ṣe research dáadáa thoroughly ní látìgbà tí mo ti ṣe the last video, pàápàá jùlọ látìgbà tí mo ti rí kọ́mẹ́ǹtì yìí, òun ló jẹ́ kí n farabalẹ̀ lọ jókòó lọ wo kí ni advantage àti disadvantage sẹ̀ríà sí ìran Yorùbá. Àwọn nǹkan tí mo sì rí kó jọ nínú ìtàn tó ti ṣẹlẹ̀ rí, òun ni eléyìí tí mo rán sọ fún yìí. Ká wá tó sọ pé a tẹ̀síwájú, ẹ jẹ́ ká wò pé àwọn ìlú gan tí wọ́n ti ń ṣe sẹ̀ríà tí mo dárúkọ, pàápàá jùlọ àwọn márààrún tí wọ́n ṣe sẹ̀ríà ní kí lórúkọ ẹ̀, kí ni èrè tí wọ́n mú bọ̀ ńbẹ̀. Nínú àwọn kọ́mẹ́ǹtì eléyìí tó wà ní fídíò tí mo ṣe kọjá, gbogbo ẹ̀yin tẹ́ bú mi, gbogbo ẹ̀ ni mo rí. Ẹ ṣé o, a dúpẹ́ lọ́wọ́ yín. Èébú ò so, èébú ò tiẹ̀ lè so lára tèmi, torí pé kí ni, èmi ní nǹkan tí mo fi máa ń gbọn èébú dànù. Ẹ rí, mo rárá gbà á. Ṣe rí ní àwọn ìlú tí
wọ́n ti ń lo sẹ̀ríà ìgangan àwọn ìlú márùn-ún tí mo sọ yẹn. Alákọ̀ọ́kọ́ tó máa ń dojúkọ ní gbogbo ìgbà ó ní nǹkan tí a pè ní human rights violation ni wọ́n máa ń kojú ní gbogbo ìgbà. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé mo yẹn sọ lẹ́ẹ̀kan pé kò sí gender equality. So ara àwọn nǹkan tó máa ń wá dojú nìyẹn. Èèyàn kọ́ wá kọ́ nínú comment section ní pé á jẹ́ káwọn olórí wa lẹ̀ sit tight. Èmi dẹ̀ lè fi gbogbo ẹnu sọ fún yín pé ìlànà òfin ṣàríà kò ní freedom of expression rárá bó ti wù ó mọ. So àwọn olórí wa yìí náà ni wọ́n padà ṣe kí ni máa padà jàǹfààní rẹ̀ nígbà tó bá sọ fún wa pé nígbà tí àwọn tó wà ní kóòtù bá sọ fún wa pé ìwé báyìí sọ pé a gbọ́dọ̀ bú olórí ló bá tán. Kí ló tún kù tá a ṣe? Ẹni abẹ́ lórí tí ń jẹ̀nù wúyẹ́. Kí ló tún kù tá a ṣe? Làbá ní rìn kankan ṣe mọ́. Everybody ó bá so agbẹ́jẹ́mọ́wọ́ yóò bá di fẹ́m. Ṣẹ́rí eléyìí gan ló wá jẹ́ kí n wò pé kí ni nǹkan tó tiẹ̀ special nínú àwọn àràbò ìgan? Kí ni nǹkan tó special ní tó fi jẹ́ pé ìlànà òfin tìlú Arab kan láwa máa lò lórílẹ̀‐èdè Nàìjíríà? Ibẹ̀ mo tún wá bẹ̀rẹ̀ comparison. Níbẹ̀ ni mo tún kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wò pé kí ni population gbogbo àràbò tó wà lórí ilẹ̀ alẹ́yẹ gan-an. Mo sì lè sọ fún yín pé 470 million oní total population gbogbo àràbò tó wà ní orílẹ̀-èdè àgbáyé pátápátá. Bẹ́ẹ̀ ni mo sì lè sọ fún yín pé ìran Yorùbá ti ń wọ 150 million. Báyìí mo ti wá rò pé àbájọ tẹ́yìn náà bá wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ rí i pé bí Yorùbá bá sọ pé oúnjẹ báyìí lòun máa ń jẹ gbogbo èèyàn ó bẹ̀rẹ̀ sí ní jẹ. Tí Yorùbá bá sọ pé aṣọ báyìí lòun bẹ̀rẹ̀ sí ní máa wọ̀ everybody ó bá bẹ̀rẹ̀ sí ní wọ̀. Bí Yorùbá bá sọ pé ìlú báyìí lòun máa ń jó sí everybody ó bá bẹ̀rẹ̀ sí ní jó sí. Eléyìí wá túmọ̀ sí pé iná Yorùbá ti ń jóre wájú wọ́n ń wá nǹkan tí wọ́n fi bomi pa ni. Ìtorí ẹ̀ mo fi sọ pé ẹ jẹ́ ká ṣọ́ra wa lọ́pọ̀lọpọ̀ nítorí pé kí ni tẹ́ bá wò dáadáa wípé àwọn kan ló bẹ̀rẹ̀ kíní. Àwọn tó wá bẹ̀rẹ̀ wọ́n wá sọ fẹ́yìn tẹ́lẹ̀ ẹ̀fẹ́ wọ́n wá gbébọn fún yín pé ẹ gbà ẹ lọ pa ẹnikẹ́ni tó bá sọ pé òun ò fẹ́. Wọ́n wá bá wa náà tá a sọ pé àfẹ́ pé béèyàn bá kọjú ìbọn sí yín ẹ dá padà pò. Ìjà ò bá bẹ̀rẹ̀ láàrin wa a wá bẹ̀rẹ̀ sí ṣe ipa ipò ipa ipò ipa ipò. Ibi tá bá ti ń ṣe ipa ipò tó ti wá fẹ́ rẹwà wọ́n wá kó bisikí wá súwìtì pàmbólámbólà wọ́n wá sọ pé àwọn wá pẹ̀tù sí jà ní o a bá bọ́ sí oko ẹrú ẹlẹ́ẹ̀kẹta fún ìgbà kejì. Yorùbá ronú àtiwọ́ tó olóòfẹ́ àtiwọ́ tó olóòfẹ́ kìí ṣe fáǹfààní yín fáǹfààní ara wọn ni. Mo lè sọ fún yín pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú Quran pátápátá àti nǹkan tó ṣẹlẹ̀ nínú Bible Asia ní gbogbo ẹ ti ṣẹlẹ̀. A kàn ní ìlú méjì kan lórílẹ̀‐èdè Áfíríkà tó wà nínú Bible. Ìlú náà ni Egypt àti Ethiopia. Ẹ jẹ́ wá sọ fún yín o mẹ́ntẹ́ jẹ́ ni o mẹ́ntẹ́ jẹ́ ni torí naturally mo lè sọ fún yín wípé tẹ́ bá mẹ́ntẹ́ jẹ́ ni láì ṣe ẹ̀sìn kìíní àbẹ́sìn kejì àbẹ́sìn kẹta gan láì ṣe ọba ní láàyè yín. Kí ni mo wá ń gbìyànjú àti sọ ó ní pé ìlú méjì yìí a ní Ethiopia a ní Egypt. Ẹ jẹ́ ká fi Ethiopia sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ ká mú Egypt. Torí pé ẹ̀mẹ́ntẹ́ jẹ́ ni o ẹ jẹ́ n bi yín ní ìbéèrè kan. Ìlú wo ní Bible sọ pé àwọn ọmọ Israeli ti gba òmìnira? Ẹ sọ pé Egypt àbí? Bẹ́ẹ̀ ni Egypt ni. Ẹ jẹ́ ká fi ìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣùgbọ́n ká tó fi sẹ́gbẹ̀ẹ́ kan ẹ má gbàgbé pé ní ìgbà náà àwọn Egypt tí Bíbélì ń sọ yẹn ò kí ń ṣe Kristẹni wọn kì í ṣe Mùsùlùmí. Ṣá ti fi sẹ́gbẹ̀ẹ́ kan àbí? Ìlú wo làwọn àfáà wa máa ń sọ pé ìran Yorùbá ti ṣẹ̀ wá? Ìlú wo lẹ pé? Egypt. Bá múwèé wá. Kì í ṣe àwọn àfáà nìkan ni ó sọ pé Egypt láti wá. Kódà ìwé The History of the Yorubas ó níbi kan ń bẹ̀ tó kọ́ gàdàgbà pé Egypt orílẹ̀-èdè Egypt láti wá. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ míì ni eléyìí. Èmi ò sọ pé Egypt láti wá o kìí ṣe nǹkan tí mo ń sọ nìyẹn o. Mo kàn ń sọ pé tó bá wá jẹ́ pé òótọ́ lóòótọ́ ibi tí ìran Yorùbá ti ṣẹ̀ wá nìyẹn
a jẹ́ pé gbogbo àwọn àràbò nǹkan kan tẹ́yìn iṣẹ́ ìfẹ́ wa máa gbàlànà wọn ṣe abẹ́ ẹ̀yìn ni wọ́n ti ń ṣẹrú ní ìgbà kan rí. Nǹkan tí mo ń gbìyànjú àti sọ nínú fídíò yìí nìyí. Ẹ wo àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ á dodidi. Èmi ò sọ pé Egypt láti wá ọ torí kí àwọn òpònú kan má tún wá lọ kọ ìranù sínú comment section. Mo kàn fi ṣe àkàwé ni. Kò sí ní ju báyìí lọ lénìí. Orúkọ tèmi ni Joe Adétọ̀nà. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ mú yín sọ ní ìbẹ̀rẹ̀ fídíò ẹ bá mi subscribe. Ẹ bá ti rí ẹ̀kọ́ kan tàbí ìkejì kọ́ ẹ like fídíò ẹ subscribe ẹ bá mi share ẹ̀ fún gbogbo àgbáyé láti kọ́ wípé a lè fi jàgídíjàgan ká fi sọ́ọ̀vù wàhálà tí ń bẹ ńlẹ̀. Wọ́n fẹ́ domi àlàáfíà wa rú ni ní kòpẹ́kòpẹ́ wọ́n ò bá kò bọ̀ fún wa ká máa para wa wọ́n ti ṣe ní 1860 something kó tó di pé wọ́n wá dé wọ́n láwọn wá bá wa pẹ̀tù síjà kó tó di pé colonization bẹ̀rẹ̀. Ẹ ronú ara yín Yorùbá ronú. Inú èèyàn 10 million tí ìtọ́ sọ fún wa pé òwò ẹrú kó lẹ́rú lọ sí òkè ìta ilẹ̀ adúláwọ̀ mélòó lẹ́mọ̀ tó jẹ́ ìran Yorùbá níbẹ̀ bí 7 million. Ṣé wọn ní nǹkan tán rí lára wa kó tó di pé kinní wọ́n tún ti dé. Ẹ jẹ́ ká tètè ronú wa Yorùbá ronú Yorùbá ronú Yorùbá ronú ẹgbẹ́ sìn sẹ́gbẹ́ kan kẹ́ ẹ bá ẹ̀dọ̀ àti ọ̀dọ̀fin yín sọ̀rọ̀ kẹ́ ẹ já ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ ní ilẹ̀ Yorùbá. Èmi ò dákọ ẹ̀sìn kan pẹ́sìn kan ló dáa mi ò sì dákọ pẹ́sìn kan ni ò dáa. Mo kàn ní kẹ́ ẹ jẹ́ ká ronú kẹ́ ẹ jẹ́ ká ronú wa ká sì mọ̀ ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ẹ wo fídíò mi tí mo fẹ́ kẹ́ ẹ wò òun ló ń jáde lójú screen yín yẹn. Ẹ wo ìtàn nípa òwò ẹrú náà ni. Ẹ wo mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ wò. Ǹjẹ́ kó tó dìgbà míì ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.